Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín bó ṣe ń lọ lórí pápá Orísun. Ẹ̀yin náà ti ké sí onílé, ẹ tún ti ké sálejò, ẹ ti pọmọdé ilé bẹ́ẹ̀ lẹ ti pe àgbàlagbà wípé MPFL yìí máa gbòde adẹ̀ máa yànnàná ẹ̀. Ẹ̀yin náà ti gbé ìjókòó yín, ẹ ti fìdílé nǹkan àbí ẹ ti fi nǹkan lédìí. Èyí tẹ́ bá ṣe ń bẹ̀ ọjọ́ yìí náà ni. Ẹ jẹ́ àjọ máa bá bọ̀ torí páwọn ẹni tó bá lọ báyìí lọ ṣe kíni ni wọ́n bá bọ́ sọ̀hún. Kí n máa sọ fún yín pé níbi àkọ́kọ́ máàsì tí wọ́n á gbá ní MPFL bó ṣe máa lọ rèé. Shooting Star máa kojú Lobby Star, ẹ mọ̀ pé ìràwọ̀ méjì ló pàdé ara wọn nìyẹn. Nígbà tí Kano Pillar náà fẹ́ lọ kojú Ifeanyi Mba, tí MFM máa gba Niger Tornadoes lálejò yẹn ní Èkó lé. Nígbà tí Rivers United táwọn náà máa lọ kojú Ekanami, tí Ekanami ń bọ̀ wá ṣe kíni yẹn fún wọn. Akwa United onóhun náà fẹ́ lọ lè bá ABC, ẹ̀yin náà ti mọ̀ pé àwọn tiwa nílọrin nínú fa àwọn ti lọrin. A máa pàdé gbogbo bẹ́ẹ̀ náà ni Rangers International ó máa kojú Abia Warrior, nígbà tí Wiki Tourist máa kojú Nasarawa United, tí Katsina United máa kojú Gombe United, àwọn Jolly Just Come ní àwọn ṣẹ̀ṣẹ̀ dé sínú líìgì, tí Remo Star náà máa kojú Plateau United, tí Enyimba tóun náà ní kí Sunshine kó máa ṣe kíni kó máa kọjá yẹ torí pé ó máa súpà ó máa ta lẹ́nu. Nígbà tá ti wá mọ̀ pé ó máa súpà tó dẹ̀ máa ta lẹ́nu HOD. Èmi wá kọ́kọ́ wò pé ká kọ́kọ́ lọ mú báyìí, inú mi díẹ̀ dùn nígbà tí ọmọ Sọjí Samuel tí ó ń ṣe tí mo rí tí ó wà ní medical room nígbà tí ó ABC tí wọ́n rà wọ́n wò pé Nàìjíríà máa ti mo sáré tó so gbogbo àwọn wáyà yẹn mọ́ lára mo kọ́kọ́ gbà ẹ má pa fún bàbá ẹ̀ nǹkan mímọ́ ni mo bá ka story dé bá rí pé kò sí nǹkan tó ń ṣe medical ni ó ń ṣe mo pé àyẹ̀wò fínífíní Nàìjíríà ṣe àyẹ̀wò fínífíní. Torí ká gbé òṣùbà òkàrí fún àjọ LMC ká tún wá tún gbé fún àjọ NFF torí tí n bá wò dáadáa sórí láti gbàtà tí Orísun tún gbé ètò yìí kalẹ̀ wá rí pé kò ń ṣe wípé àwọn èèyàn wa nìkan nílé ló ń fún ní àǹfààní, àwọn tó wà lókè lọ wọ́n ń wò wọ́n dẹ̀ ń sọ bí ibi tá ní kọ́ máa tì sí wà rí pé wọ́n ti jẹ́ tó wá rántí pé nígbà tí a sọ̀rọ̀ pé a fẹ́ gba akọ́nimọ̀ọ́gbá fún ẹgbẹ́ Super Eagles wà á rí àwọn nǹkan tó dẹ̀ pé aṣọ tó dẹ̀ dàbí pé àwọn náà jókòó wá wò pé ó dẹ̀ ń pé nǹkan táwọn ọ̀gbẹ́ni ń sọ ní Orísun ó dẹ̀ ń pé ọ̀rọ̀ tó bá wà wò lé ní wà á rí pé yàtọ̀ pé ó ṣàǹfààní fáwọn fún ara wọn ó ṣàǹfààní ó ṣèṣòro fún Nàìjíríà olúwa wò pé wọ́n ti wá wò pé wọn ò ní ọ̀nà míì pé wọ́n tún lè wò pé ọ̀nà wo la tún lè gbà tó yẹ pé bí wọ́n ṣe ń sọ yìí wọ́n wá rí pé Orísun nìkan ni ọ̀nà tó jẹ́ pé ó dáa tó yẹ pé tá bá fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ pé agbábọ́ọ̀lù dé o èyí sórísun wọ́n wípé lẹ́yìn ìgbà tá à ń sọ LMC wọ́n wò pé ẹ jẹ́ ká tiẹ̀ ṣe nǹkan kan bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ ẹ jẹ́ ká gbé kúrò ẹ jẹ́ ká ṣe nítorí pé wọ́n wò pé báwo la ṣe lè gbé tó máa fi bá a ti sọ pé kò lè bá tòkè kó mu ní lọ́wọ́ tá a wà yìí bóyá tá a bá ń ṣe àṣẹ ń bọ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí ó bá tiẹ̀ débẹ̀ kó máa fara súnmọ́ òun ni mo rò pé yàtọ̀ sí pé wọ́n ṣe medical wá rí pé NFF àti LMC wọ́n lọ káàkiri wípé báwo ni stadium o báwo ni àwọn orí pápá ta fẹ́ lò ìgbà wo ló ṣe bẹ́ẹ̀ gbẹ̀yìn ìgbà wo làjọ NFF àti LMC jókòó papọ̀ wípé ẹ jẹ́ ká wo bọ́ọ̀lù àgbàbùta tó máa bẹ̀rẹ̀ níjọ́ Saturday ẹ jẹ́ ká jọ tó bá wo èyí tó Charity Cup tó gbá níjẹta yẹn ní ọjọ́ Wednesday wá rí wípé Ifeanyi Mba wọ́n lé ọmọ kan jáde tó gba káàdì àmì ìpupa lẹ́yìn wọ́n sì tún borí Enugu Rangers wọ́n lè lọ gba Abuja wá rí pé kò ń ṣe pé ìta máa sọ pé a ti mọ ẹni tó máa win ni èmi ò lè lọ kíní kan ò lè lọ líìgì wa máa lágbára wá rí pé ó jẹ́ ètò lágbára gan wá dẹ̀ rí pé nígbà tó máa bẹ̀rẹ̀ l'Abuja nígbà tó sọ pé aago 4 ló máa bẹ̀rẹ̀ kó tó di aago 4 tó bá wo stadium ó ti kún pé kí ni àwọn èèyàn ń gbà pé Charity Cup wọ́n fẹ́ wò pé Ifeanyi Mba wá rí pé ìwúrí ó ti wà lọ́pọ̀lọpọ̀ wọ́n tún wá wò pé kò ní ṣe stadium nìkan náà máa wo reservation tẹ fẹ́ fún àwọn players tó ń bọ̀ báwo lè fẹ́ wá rí pé Enyimba wọ́n ṣe gbé goli kan sìn láti Ghana wọ́n goli 3 ní Ifeanyi Mba ti nísìn àwọn wá ń sọ pé báwo làwọn yìí fẹ́ rí first year ti gbà èyí tó ṣe máa ń lò ní òun ò ní gbà òun ò ní jẹ́ kí ọmọ Ghana kan wá síbi kó wá ra ìdò nílé ní orílẹ̀ bàbá àwọn má tójú mi mọ́lẹ̀ ló fẹ́ fi ṣe. bẹ́ẹ̀ ni wá rí pé wọ́n ti ń di pé oníkálukú ti sọ pé mo fẹ́ jà fúnra mi mo fẹ́ jà àwọn fans wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ wọ́n ti sọ pé ní àwọn ẹgbẹ́ bọ́ọ̀lù wọ́n ti gba ṣọ́ọ̀ṣì lọ
ibi ẹ wo èyí tá fẹ́ bẹ̀rẹ̀ yìí o ọ̀rọ̀ wa tàdúrà torí pé bá a ṣe ń wò tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ mọ́ o ojú ìta fún wò ó ti yàtọ̀ wọ́n dẹ̀ tún sọ pé accommodation táwọn players máa wà wọ́n fẹ́ rí bó ṣe rí kọ̀ọ̀kan ṣe pé èyí tó yẹ pé ọmọ agbábọ́ọ̀lù kan fẹ́ agbábọ́ọ̀lù tán wá wọ pé ń bo máa ṣe ẹ̀sùn jẹ́ máṣọ mi jẹ́ káṣọ mi àti báàgì tí mo gbé wá látòkò jẹ́ ń gbélé kí n sáàsù sórí rọ́ọ̀gì kan kí n forí ti báàgì ó gbọ́dọ̀ sùn síbi tó dáa ó gbọ́dọ̀ jí láti ibi tó dáa tó bá ní ìfarapa ó gbọ́dọ̀ lọ síbi tó dáa gbogbo ẹ̀ ló ti yẹ̀ wò lọ́dẹ̀ rí i pé àwọn kùdìẹ̀kudiẹ títí tí wọ́n rí bẹ̀ wọ́n ní kọ́yẹ́ kan rí pé wọ́n mú ṣe wọ́n yẹ̀ wò dáadáa kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ so òun mo ṣe ní ẹ̀ka gbóṣùbà ramadẹ fún NFF àti LMC àti LMC torí wípé àwọn nǹkan tèmi náà di ẹ̀rí tí wọ́n ń ṣe ní àkóso àti wípé àwọn nǹkan àmúyẹ tí wọ́n tún ti ṣe ò kọjá wípé àwọn referee tó máa blow tó máa officiate wọ́n dáṣọ sí wọn lọ́rùn wọ́n dáṣọ sí wọn lọ́rùn kò tún wá ń ṣe yẹn nìkan wọ́n tún pe àtàwọn player àti àwọn ref wọ́n pe gbogbo wọn pọ̀ wọ́n jẹ́ kó mọ̀ pé òfin wà so mọ̀ pé ní last season náà wọ́n jẹ́ kó mọ̀ pé òfin wà ṣùgbọ́n torí kọ́wọ́kọ́wọ́ yìí náà ni ṣùgbọ́n mò ń wò pé ó ṣeé ṣe kọ́wọ́kọ́wọ́ nígbà yẹn lọ kọ́wọ́kọ́wọ́ yẹn máa ṣẹlẹ̀ torí tá bá wò àti pé ẹ̀mí tí àwọn tí wọ́n fẹ́ pàápàá jùlọ ká sọ pé àwọn tí wọ́n bọ́ láti ìpele NPP ìyẹn relegation tí wọ́n wá sókè wípé àwọn yẹn gan wọ́n wà lẹ́nu tó máa gbó líìgì jìbìjì torí ìpalẹ̀mọ́ tí ABC ti nílẹ̀ ABC Gombe United Rẹ́mọ wá rí pé tó bá wò dáadáa tabalẹ̀ tún wò àwọn tó ABS tí ó jẹ́ pé ti Kwara tó jẹ́ pé Abubakar Bukola Saraki tó jẹ́ ààrẹ fún ilé aṣòfin òun ló ń ṣe alátìlẹ́yìn wọn ó jẹ́ ẹnìkan tó yẹ pé òun gan nífẹ̀ẹ́ sí eré bọ́ọ̀lù wá rí pé gómìnà tó wà ní ìpínlẹ̀ Ògùn ìyẹn Ìbíkúnlé Amósùn ó nífẹ̀ẹ́ wá rí pé Ọ̀ṣun fúnra rẹ̀ wọ́n ṣe United kìnnì kan lọ pé kìnnì wọ́n wá ní kàn yí sí Ọ̀ṣun FC látàrí pé wọ́n fẹ́ jẹ́ káwọn náà wọ́n ní pé láìpẹ́ àwọn náà darapọ̀ mọ́ NPFL wọ́n rí pé gbogbo kìnnì ó ti mú ìwúrí ó ti mú ìrí bá bọ́ọ̀lù sí ilẹ̀ wa. ó dàbí pé ó ti ń yàtọ̀ sí i ó ti yàtọ̀ dáadáa. mo dẹ̀ nígbàgbọ́ pé ẹ̀yin tiwa nílé ẹ̀yin tiwa lóko ẹ̀yin tiwa lódò ẹ fọkàn balẹ̀ yín náà tún wò pé a máa sọ tàwọn tí wọ́n máa wá wo eré ìdárayá bẹ́ẹ̀ ni àtàwọn tó máa wá wò àti àwọn tó máa wá gbà mo nígbàgbọ́ pé gbogbo wọn ni wọ́n ti ṣe ètò tí ó lọ́rìn lọ́ ti ṣe lẹ̀ torí wípé mo gbọ́ wípé security kò dín dàbí ti ìgbà kan jẹ́ pé kò sí wọ́n ní security máa wà dáadáa. bẹ́ẹ̀ni wọ́n bá àwọn ọlọ́pàá àti àwọn kìnnìún náà ṣèpàdé pé báwo ni wọ́n ṣe fẹ́ ṣe pé tí ó yẹ pé kò ní sí ìṣòro àbí wàhálà nínú kíni bọ́ọ̀lù àgbábọ́ èmi wọ́n wò wọ́n pé àṣeṣí báyìí náà tó yẹ pé bóyá ìdíje fẹ́ bẹ̀rẹ̀ ní aago 12 àbí ó fẹ́ bẹ̀rẹ̀ láago 4 nírọ̀lẹ́ ẹ jẹ́ kí ẹni tó bá fẹ́ wá wò bóyá Musa fẹ́ lọ sí ayẹyẹ o ní ọjọ́ Saturday ẹ jẹ́ sáré lọ sí ayẹyẹ mi mo mọ̀ pé ìdíje máa bẹ̀rẹ̀ láago 4 kí n ti ra tíkẹ́ẹ̀tì mi nírú àná kò ní sí pé mo ṣe níbẹ̀ mo àṣẹ ti ra wá ẹ jẹ́ ra tíkẹ́ẹ̀tì mi lá níbo la fi sórí àwọn kankan wà ádà ń pé bóyá mò ń sọ̀rọ̀ mò ń dárúkọ Orísun kí ló dé táwọn MFM ló wà lẹ́kọ̀ọ́ yìí ẹ fẹ́ gbá bọ́ọ̀lù yín lẹ́kọ̀ọ́ ẹ kó tíkẹ́ẹ̀tì yín wá sí Orísun yìí káwọn èèyàn wá ra ń bẹ́ẹ̀ ẹ wá ra lórísun ẹ fẹ́ ra tíkẹ́ẹ̀tì yín àwọn oríṣiríṣi ibi wà tó yẹ pé ẹ lè kó sí kò ní jẹ́ pẹ́nu gbé tí a máa já mo lè máa lọ àwọn atáwọn gbé gbogbo agbègbè àdúgbò bíi tí Orísun wà gbogbo àlọ́ máa wá síbẹ̀ mo fẹ́ ra tíkẹ́ẹ̀tì mi máa rà kò ní sí pé máa rà jẹ́jẹ́ mi mo lè rà lọ́la mo lè roṣù kan gan sílé mo lè roṣù kan pé ibi ìjọba mo lè fẹ́ rà má dé máa mú mọ́ mi lọ síbẹ̀ kò ṣe pé máa ṣẹ̀ dẹnu géètì ẹ̀ ṣe máa tì mí máa fún mi ṣé ń jí mi o tó bá wo ní òkè òkun ẹlòmíì máa ra tíkẹ́ẹ̀tì ẹ̀ gan ó máa ń fi ó máa ra tó dídí ọdún kan lẹ̀ wọ́n máa ti ẹ̀ ń fi gọ́dọ̀ ń pè ní kí ni mastercard wọn wọ́n máa fi rà mo fẹ́ ra wà á ti fi mastercard wà á ti rà kò ní sí pé wàhálà máa wá sọmọ pé èmi o àtẹbí mi àti kíní kan afẹ́ lọ wo kíní tábà tún wá wo irú àwọn ẹ̀rọ amóhùnmáwòrán irú ètò àtúnwá ẹ tún lè bá wọn dòwò pọ̀ ó dá ẹ̀yin o MFM ṣàwà lẹ́kọ̀ọ́ kò dé síbi tó ti ń wo oríṣiríṣi káàkiri gbogbo àgbáńlá ayé ẹ jẹ́ ká lo MFM náà lè lò abẹ́ni kankan lè lò pé ó dẹ́ fẹ́ wò ẹ jẹ́ ká máa wò ń bẹ̀ ẹ máa gbé tiwa náà mọ́ gbogbo ẹ má jẹ́ kó jẹ́ tòkèkun nìkan náà ni gbogbo ẹ̀ àwa ara wa Orísun àwa ara wa náà ni. torí mo rí wípé nínú nǹkan tá a mọ̀ pé a lè fi promote síwájú bẹ́ẹ̀ni òun náà ni TV right báyìí torí wípé tá bá lọ wo Bundesliga ìgbà tí mo lọ ń wo
ìwé ìròyìn tòkè òkun yẹn ti Bundesliga lọ́hùn mo rí wípé àwọn fúnra wọn náà wọ́n tún ń ṣètò tó lọ́rìn nípa nǹkan tí wọ́n ń pè ní móhùnmáwòrán kí àwọn èèyàn lè lórí ọ̀fẹ́ àti tún máa wò ó sí bẹ́ẹ̀ náà dẹ̀ ní China ta sọ pé àwọn Mikel ń lọ àwọn nǹkan táwọn náà ń ṣe kí ni tí wọ́n ń jà fitafita lẹ́nu nítorí pé ọ̀nà kan tẹ̀lé fi àwọn èèyàn yín ọ̀n gbogbo ayé náà tó máa fi mọ̀ pé bó ṣe rí àti bó ṣe jẹ́ àti bó ṣe jẹ́ àti bó ṣe rí àti bó ṣe rí àti bó ṣe jẹ́ ẹ̀yin náà ti mọ̀ wípé ìlú Nàìjíríà èmi á máa sọ fáwọn èèyàn wípé tórísun bá ń ṣe báyìí ara náà la dá torí ta bá máa sọ nínú èyìnbó tá a máa ń wí nínú àwọn Gẹ̀ẹ́sì wa a ní Nàìjíríà is my father's land èmi máa wá ń sọ fáwọn èèyàn pé mi ò wá ní ṣe mistake ìgbà tó jẹ́ pé bàbá mi ló fẹ́ máa mi I will use my mother's tongue máa lo àwọn ìyá mi fi sọ̀rọ̀ òun ní èdè Yorùbá èyí tá à ń gbé lárugẹ lórísun bí báyìí ẹ jẹ́ àtakọ́sọ́ kádókè lọ́hùn náà káwọn nǹkan tó tún ń ṣẹlẹ̀ níbẹ̀ èyí náà ti mọ̀ wípé àgúnmu báyìí ìpolówó báyìí náà ni àgúnmu ọjà torí wípé àtà àti wíwí àti sísọ Ọlọ́run ọba mi lónìí ẹ jẹ́ àdókè lọ́hùn náà ká tún wo nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ tá a bá padà dé ká tún wá máa fi àwọn èyí tó kù nínú ètò ká máa fi hàn yín ká sì máa tẹ̀lé lọ ẹ kú kàlẹ̀ ńbẹ̀ yẹn.